Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Labaga Alhaji Ọmọ Alaja Gokana Gokinja Gokese ó pè mí lórúkọ tó pè mí máa jẹ òun. Ó lè pè mí ló sàmì ó. Ó pè mí lórúkọ tó pè mí máa jẹ òun. Ìmọ̀lẹ̀ Gòkíà Gòkínsà Gòwọ́rì Gòkèsè. Ó pè mí lórúkọ tó pè mí máa jẹ òun. Ó lè pè mí ló sàmì ó. Ó pè mí lórúkọ tó pè mí máa jẹ òun. Àwọn tèmi lè sọ pé kí làwọn lọ sókè. Ṣòkòtò ọmọṣẹ́ tí ló kẹ́tọ̀. Àjíwọ́lá. Ó gbé wọn tì í rẹ̀. Ìwà máa bá. Àbí ṣùgbọ́n ọkọ̀. Àbíbẹ̀ ti bẹ̀rẹ̀. Àlàbí bẹ̀rẹ̀ wá. Onírin ìlú bí tó gbọ́. Láwọn ẹsẹ̀ gbàgbọ́ pé ẹgbẹ́ tó dá ṣá. Ṣé láti pẹ̀lú pé bàbá ṣe ń sọ ẹgbẹ́ kan máa bọ́ wà o. Ẹgbẹ́ kan èèyàn. Ẹgbẹ́ kan èèyàn. Ẹni máa pé òun wà sí ọmọ ṣojú ọlọ́mọ. Ẹgbẹ́ kan èèyàn. Ẹni máa ṣe bí lórí ẹ̀mọ́ ṣojú ọlọ́mọ. Ẹgbẹ́ kan èèyàn. Wàá máa bọ̀ wá. Ẹni máa ṣe bí láàbẹ̀ ẹ̀mọ́ ṣojú ọlọ́mọ. Ẹgbẹ́ kan èèyàn. Ẹni máa ṣe mí lórí ẹ̀wọ̀n ṣe kú ọlọ́nà ìjọkọ̀ra èèyàn. Nígbà ṣe ìṣẹ̀lẹ̀ àkàtà. Ọlọ́wọ́ ìtẹ́ ẹ̀ẹ́dọ́gba akọ̀lé. 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 Akọ̀lé tó wá rí. Ọlọ́wọ́ ìtẹ́ ẹ̀ẹ́dọ́gba akọ̀lé. Jọ̀ọ́ra ní bá so. Ṣé kò gbọ́ nílò? Lóòdì ọgbọ́n ló lọ o. Lóòdì ọgbọ́n lórí lọ. Ṣé kò gbọ́ nílò sọ ìnílé? Láwọn ọmọ. Lóòdì ọgbọ́n lórí lọ. Òkìrì ojú ló tẹ̀ ẹ̀rí yàn. Òkìrì ojú lẹ́tà ẹ̀yẹn kò ṣe fi ìjà lọ láì ṣàyírí láì ṣàbọ̀ fún ìpéwò àwọn ọjọ́ láàjọ ṣáyé kúrò ojú ni òrà ní ìtọ́sẹ̀ bára sí àgbà ìjọba náà ń wù. Bó o ṣe rẹ́kì ìrìnàṣẹ́ tó dúdú tó èrè ní àlàáfíà pẹ̀lú ṣùgbọ́n láwọn ìdákájá. Sọ́yìn mọ́ra tọ́tọ́ ní ilé ayé yìí, láṣẹ máa yọ èdè òdòdó bábú. Lórí àlùjọ ọ̀rọ̀ kan òjọ̀kan. Òjọ̀kan. Ló máa wáyé lọ́tọ̀ bàbá ọpẹ́. Àwọn tèmi èmi sílẹ̀ nígbà kan. Òjò fẹ́gùn náà lọ bàṣọ. Ó yẹ kó rí gbòdò níta sọ́ọ̀mù èdè ìgbà. Ẹ ṣe é. Ẹ ṣe é. Oya, ká ṣe dáadáa ṣe dáadáa. Ẹ ṣe dáadáa. Ẹ ṣe ṣe. Ẹ sàn ẹ ṣe. Ẹ ṣe dáadáa ṣe lọ. Ẹ sàn bẹ́ẹ̀ ká ṣe dáadáa. Ẹni ṣe orí kọ́kọ́ ọ̀ ló ká sí ẹni ṣe pa ọ́.
ẹni ṣe orí kọgbà bẹ̀rẹ̀ ta sí ẹni ṣe ká ọ. ìrèlè ẹjọ́ ẹja ìyáre. àwọn tẹ̀lé wọn sábà ìnà sọ pé ẹni tí ìlú akọ̀wé rẹ̀ ló ṣá. àwọn tó bá ń jọ̀gbọ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ wọn. àwọn tó ń sẹ́fẹ̀ òògùn ló bá tó. àwọn tó jọba sẹ́fẹ̀ òògùn. àwọn tí bá a ṣe lè sẹ́fẹ̀ òògùn. àwọn tí bá a ti sẹ́fẹ̀ ìdílé. àwọn tí bá a ti sẹ́fẹ̀ òògùn. wọ́n ní náà bá wá jòkòlè lọ. ó pé lọ́bì ìwà kọ̀gbọ̀dọ̀ lè jà. àwọn tí bá a ti sẹ́fẹ̀ òògùn. ìwà kọ̀gbọ̀dọ̀ àwọn tí bá a ti sẹ́fẹ̀ òògùn. wọ́n ní náà bá wá jòkòlè lọ. ọ̀sẹ̀ bẹ́ẹ̀ òògùn. ìwà kọ̀gbọ̀dọ̀ lè jà. ìwà kọ̀gbọ̀dọ̀ jòkòlè lọ. ọ̀sẹ̀ bẹ́ẹ̀ òògùn. ìwà kọ̀gbọ̀dọ̀ lè jà. ọmọ ya náà mi là ọ̀kọ̀ta. ọmọ ya náà mi bá a sọ. ìwà kọ̀gbọ̀dọ̀ lè jà. bàbá dúpẹ́ bá ọ̀kọ̀ bá jòkòlè lọ. ìmọ̀lẹ́ tó bẹ́ẹ̀ ni ó ní àlọ́ fún. ìwà kọ̀gbọ̀dọ̀ lè jà. bàbá jòkòlè lọ. ìwà kọ̀gbọ̀dọ̀ lè jà. bàbá jòkòlè lọ. ọlọ́run mo dúpẹ́. mo dúpẹ́. ọlọ́run mo dúpẹ́. mo mọ pẹ́ wá. ọlọ́run mo dúpẹ́ o. ayé tó wáyé ayé lọ́dọ̀ yìí dọ̀dọ̀ o. ọlọ́run mo dúpẹ́. nígbà dúpẹ́ mo yàrá ìmúre jù. ọlọ́run mo dúpẹ́. ọlọ́run mo dúpẹ́. ọlọ́run mo dúpẹ́. ayé tí mo wà yìí ẹ̀yìn rẹ̀ tó ní débẹ̀ o. ọlọ́run mo dúpẹ́. ìgbà dúpẹ́ mo yàrá ìmúre jù. oṣù ọlọ́run mo dúpẹ́. àwọn bá tí àwọn ajíbọ̀ rẹ̀ bá wà fún. àwọn kan tí ẹ̀rọ ẹ̀bọ́n ọjọ́ rẹ̀ sọ níbi táwọn ẹ̀rọ tó bá tún àjẹbí tí Pasuma Alabi Pasuma tó ń fẹ́ jẹ́ mú ọ̀rẹ́ kéèkù àwọn ọmọ wa sọ̀rọ̀ àjẹ́ ètò pàṣẹ tí mo lára so kì í ṣe bí tábìlì pọ̀ ọ̀nà gbọ́ ètò tíráì láti sọ ọ́ bá sọ̀rọ̀ pé ó bá tún tẹ́ ọ lọ́wọ́ àwọn ibi tó fà á jẹ́ òfin mi máa jọ. Àròdé ní wọ́n fún Pasuma jẹ́. Àkó ìwọ́dún bàbá Mùsùlùmí. Ìdílé ọdún tuntun jí mọ́lá màṣó. Nínú kàlẹ́ndà, àwọn Mùsùlùmí ogún lọ́wọ́ bàgàn ní àlàfo erin. Yẹ́n la dáná. 1st of September àkọ́kọ́ ọjọ́ nínú oṣù kẹsàn-án làbágàbá àṣà year 2019 1st of September oṣù tuntun lèyí ó máa sọ gbogbo aṣọ ó máa sọ gbogbo aṣọ láàfin àbá àṣà September 1st ọjọ́ àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án. Oṣù náà dùn fún gbogbo alábàgàbà àti ẹni tó wọ́n ṣe àríṣẹ́ àlùbáríkà alábàgàbà àti mẹ́tọ́ gbogbo wa wà ìdùnnú September òkò okó yí gbogbo wa ká ìrètò bẹ̀rẹ̀ nínú September o kó má ṣe fowó àdá o ibi tó ń bẹ̀rẹ̀ níbẹ̀ alábàgàbà ká má ṣe rí jí wá. Ká má ṣe nínú òpin inú ẹ̀ Alabi ó Pasuma nígbà àwọn sí ládùúgbà. September 1st gbogbo Mùsùlùmí. Àmú mi ní o, pẹ̀lú àwọn ọmọ mi náà bí wá. Àkó ọdún tuntun, oṣù tuntun, kàlẹ́ndà tuntun ti Mùsùlùmí.
àjùbọ̀ Pasuma Alabi ìjìrà ló ń jẹ́ ìjìrà ló ń jẹ́ òkúlẹ̀ Pasuma Alabi kẹ́kẹ́ gbọ́ dáadáa. Èmi ni fẹ́ sọ́sẹ́ fẹ́ mà. Ọmọ yàrá lọ́bù. Làkàtà náà rẹ̀ jọba tó kọ́ òfújì Alabi bá. Ìwé ìrókò àlùkò ìyá bẹ́ẹ̀ lé sí. Ìwé ìrókò ìyá bẹ́ẹ̀ lé sí. Ó sọ bá sí. Orí ti ń bẹ̀rẹ̀ ní ẹ̀. Orí ti ń bẹ̀rẹ̀ ní ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀dùnkọ̀ ìgbàjọ́. Orí ti ń bẹ̀rẹ̀ ní ẹ̀. Ọ̀rọ̀ ìgbàjọ́. Orí ti ń bẹ̀rẹ̀ ní ẹ̀. Orí ti ń bẹ̀rẹ̀ ní ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀dùnkọ̀ ìgbàjọ́. Ani ìwé ìrókò àlùjọ ìwé àtẹ́tẹ́ lé sí. Báyìí ìwé ìrókò àlùjọ ìwé àtẹ́tẹ́ lé sí. Orí ti ń bẹ̀ ní ẹ̀, orí ti ń bẹ̀ ní ẹ̀, ọ̀gá ìwé ìgbàjọ́. Orí ti ń bẹ̀ ní ẹ̀, orí ti ń bẹ̀ ní ẹ̀, ọ̀gá ìwé ìgbàjọ́. Ere ti ń bẹ̀ ní ẹ̀. Ẹ̀mú ọ̀rẹ́ bá jẹ́ àwọn olùkọ́. Ere ti ń bẹ̀ ní ẹ̀. Afọlábí mi má fi dà. First of September, film launch lọ́wọ́ ṣe lónìí. Àwọn nínú 10 degree. Ìyẹn ló èkó ojúmọ́ lọ́bọ̀ sọ́wọ́. Building sway ìgúnlẹ̀ lọ́bọ̀ gọ̀mìọ̀ lọ́bẹ̀rin. Film launch tá a ṣe ALADE WURA ní Paso. Ọlọ́run ló jẹ́ bẹ́ẹ̀. Gbogbo ẹni bá ládé lérí. Gbogbo àwọn lọ́bàlọ́bà alábàgàbà sí ara. Gbogbo ẹ̀yin queen dáadáa tó bẹ lórí yìí. Gbogbo yín abọ́lọ́mú lórúkọ ní gbogbo yìí. Ọlọ́run ló ń jà ALADE WURA nílá bí ó bá Pasuma gbà wá sí ẹgbẹ́ dáadáa. Gbogbo ẹ̀yin abọ́lọ́mú tó kọjú wá. Orúkọ yín ò ní bàjẹ́ o. Gbogbo ẹ̀yin lọ́bà tẹ́tẹ́ gbádé sórí. ALADE WURA tó ń bẹ lórí kò ní ṣúbọ́lá àbágàbà sí lágbára lọ. Gbogbo ẹ̀yin queen tẹ́ ẹ gbádé sórí gbogbo ALADE WURA máa ṣe tẹ́ ẹ pé sórí yẹn òkúlẹ̀ Pasuma kò ní ṣú láéláé. Tó ń lọ ṣe nítorí ALADE WURA Alabi ló ń jẹ́.